rókù rẹ̀ báyìí bàbá yìí Ògúnbọ̀dé Quadri wọ́n ti ń wá látijọ́ ní wọ́n ti padà rókù ẹ̀ o ṣọ́ọ̀ṣì gọ́gọ́ ni wọ́n sí bàbá yẹn sí o ṣọ́ọ̀ṣì ni wọ́n sí sí o àti wọ́n dárò báyìí èwo la fẹ́ ṣe gẹ́ báyìí ọmọ ọlọ́mọ tó lọ sí chọ́ọ̀chì dáhùn ìyẹn fẹ́ lọ sí Ọlọ́run ṣùgbọ́n ló fẹ́ lọ sí ó tún wá lọ sí Ọlọ́run dáhùn báyìí Ọlọ́run mi ò kí ló ń ṣẹlẹ̀ báyìí kí ló ń ṣẹlẹ̀ ní kọ́ńtírì yìí báyìí wọ́n ti padà rókù ẹ̀ Ògúnbọ̀dé Quadri tó ti wá láti chọ́ọ̀chì wọ́n rí òkú ẹ̀ ní chọ́ọ̀chì olórí burúkú pásítọ̀ Fòyí wọ́n sì òkú ọmọ lọ́mọ Ọlọ́run inna lillahi wa inna ilayhi raji'un ibi chọ́ọ̀chì ni wọ́n sin ọmọ lọ́mọ sí ẹgbọ́ Ọlọ́run máa ṣàánú wa o ẹgbọ́. Named Ògúnbọ̀dé Quadri Olasunkami went missing on the 16th of January 2025. 16 January lọ́mọ yẹn ló went missing tí wọ́n ti wá láti 16 January ni wọ́n ti wá at last wọ́n padà rí òkú ẹ̀ níbi ṣọ́ọ̀ṣì báyìí ṣọ́ọ̀ṣì ni wọ́n sin ọmọ lọ́mọ sí o pásítọ̀ olórí burúkú yìí ló sin ọmọ lọ́mọ sí ní ṣọ́ọ̀ṣì o ó ní agbára kí la fẹ́ wá ṣe báyìí gan-an ewu la fẹ́ ṣe báyìí Initially, he called his girlfriend that he was going to church, and when he didn't return, when they looked for him, declared him missing. The girlfriend insisted that. Bàbá yẹn ó pe girlfriend yẹn Ọlọ́run ló ní kó sọ fún girlfriend yẹn wípé òun lọ sí church. Ọlọ́run ló ní kí bàbá yẹn pe girlfriend yẹn kó tó di kí bàbá yẹn lọ sí church ó pe girlfriend yẹn ó sọ fún girlfriend yẹn pé òun lọ sí church. So bó ṣe wá di pé wọ́n rí mọ́ girlfriend yẹn wá insist wípé àní church ló sọ pé òun lọ sẹ́ church ló sọ pé òun lọ sẹ́ ó yá. He went to church when she reported the matter. The police investigated, arrested the pastor, and made findings. Pastor said he never saw him. Lẹ́yìn tí ọmọge yẹn insist wípé àní church ni bàbá yẹn lọ so wọ́n report matter yẹn àwọn ọlọ́pàá wọ́n arrest pastor yẹn yarí pastor yẹn insist pé sẹ́ òun ò rí bàbá yẹn pastor yẹn dúró pé òun ò fojú kan bàbá yẹn sẹ́ ìdúró kan tí pastor yẹn dúró nìyẹn o. He never knew his whereabouts. In fact, he claimed he never came to church that same day. But after further investigation, police discovered that 1.5 million naira was transferred from Ògúnbọ̀dé's account to the pastor's account that same. Ibi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní fura sí pastor yẹn nìyẹn. Ṣé o kí pastor yẹn ó ti kọ́kọ́ parọ́ ó ti kọ́kọ́ yarí wípé òun ò rí bàbá yẹn. So nígbà tó ti investigation lọ àwọn ọlọ́pàá ẹ̀yin ìjọba akínyẹn kúṣẹ́. Tí àwọn tó lọ́pàá bẹ́ẹ̀ ṣiṣẹ́ wọ́n máa ṣe iṣẹ́ wàláì. Táwọn ìjọba bẹ́ẹ̀ ṣiṣẹ́ tó bá ṣe dáadáa jẹ́ ká kí wọn tó bá ṣe ìdá aṣọ eléyìí tí wọ́n ṣe ìdá. Wọ́n ṣe investigation lórí mátà yìí gidi. Ó yẹ ká kọ sára sí wọn ẹ̀yin ọlọ́pàá a kọ sára sí yín lórí títí Abdulrahman nílọrin àti lórí títí Ògúnbọ̀dé Quadri yìí a kọ sára sí yín wàláì nígbà tí wọ́n ṣe investigation ni wọ́n rí wípé lórí fóònù Ògúnbọ̀dé Quadri wọ́n transfer wọ́n transfer 1.5 million naira sínú àkáǹtì pásítọ̀ yìí ibi tí ara ti bẹ̀rẹ̀ sí ní fún ọlọ́pàá nìyẹn pásítọ̀ yìí ti kọ́kọ́ deny wípé òun ò rí òun ò fojú kan okay. And some other amounts were even transferred from Ògúnbọ̀dé's account to the pastor's son's account. Lẹ́yìn pé ó transfer owó sákàtì pásítọ̀ yẹn bàbá yẹn tún transfer owó sí inú àkáǹtì ọmọ pásítọ̀ èyí tó jẹ́ ọmọ pásítọ̀ yẹn ó tún transfer owó sọmọ pásítọ̀. Okay. The pastor named Prophet Babaniya has been arrested, and after further investigation. Prophet Babaniya lórúkọ pásítọ̀ yẹn Prophet Babaniya. His accomplices were arrested. One of them confessed of buying Ògúnbọ̀dé, removing some of his parts of his body, and also burying the remaining parts of the body around the church premises. Mind you. Nígbà tó wá arrest àwọn accomplished tó wà lára pastor yẹn nígbà tí tọ́sọ̀ wá dùn wọ́n ìkànnì wọn wá jẹ́wọ́ wípé àwọn làwọn pa bọ̀bọ̀ yẹn wọ́n ní àwọn pa nígbà táwọn pa tán Ọlọ́run o àwọn wá sin ara rẹ̀ tó kù àwọn sin Ọlọ́run ẹni tó lọ sí church fa tó ló fẹ́ lọ sí náà ní church ṣé kí èèyàn tún sí náà wọ́n ní àti lọ sí church wá dogun àti lọ sí mọ́ṣáláṣí wá dogun báyìí ìwúlọ́ fẹ́ wá ṣe báyìí Ọlọ́run o ilé ayé ti parẹ́ o kí ló fẹ́ ṣe báyìí Ọlọ́run o má gbọ́ nìṣó. This church is named CCC Ìlérí-Olúwa Parish PPL. CCC Ìlérí-Olúwa Parish lórúkọ ṣọ́ọ̀ṣì yẹn CCC Ìlérí-Olúwa Parish òun lórúkọ ṣọ́ọ̀ṣì náà. Okoko Michael, Lagos, Adlasu. Okoko lọ́wọ́ Okoko ń bí Okoko tabambo látọ̀nà Mile 2 gbogbo alamọ Lasu Lagos State University Lasu mi báyìí ibẹ̀ ní church yẹn wà o Lasu CCC Ìlérí-Olúwa ní Lasu side ibẹ̀ yẹn ló wà lọ́kọ̀kọ̀ Michael ibẹ̀ ní church yẹn wà
ibẹ̀ ni wọ́n sin ara bọ̀bọ́ yẹn sí. It's true. Now, the police also discovered that that might not be the only crime or things they've been doing, because they discovered guns, axe, cutlass, and this means. àwọn ọlọ́pàá tún discover oríṣiríṣi nǹkan ní church yẹn. Wọ́n discover ìbọn, wọ́n discover cutlass, àdá, wọ́n discover àáké. Ó túmọ̀ sí wípé kò kí ń ṣe bọ̀bọ́ yẹn nìkan ní àbúfẹ́ kọ́kọ́ pa, kò kí ń ṣe bọ̀bọ́ yẹn nìkan ní first victim. Wọ́n ti ń ṣe tipẹ́, bọ̀bọ́ yẹn kọ́ là kọ́kọ́, àwọn ṣọ́ọ̀ṣì yẹn ti ń ṣe, wọ́n ti ń ṣe tipẹ́tipẹ́. Eléyìí confirm gidi ni o, eléyìí ò kí ń ṣe láyò, confirm gidi ni o. Ọlọ́run o. That allegedly the pastor and his accomplices might not only be doing that, they might be committing other crimes. Only God knows what has went down in that church. Only God knows how many people have gone down in this church. This is the face of the prophet Babaniya up here, and justice must be served. How can we say we are going to the house of God and then we are not even safe? This world is becoming crazy. It is well, oh, it is well, because of the love of money or what? How can a pastor, a prophet? Ọmọ tó sọ pé òun lọ sí church. Ẹ̀yin náà ẹ̀wò nǹkan. Ẹ̀yin náà ẹ̀wò ṣọ́ọ̀ṣì ṣé èyàn ò ní lọ sí náà wọ́n jáì. Àti lọ sí church yìí sì ó ti wá dìbẹ̀rù. Àti lọ sí mọ́ṣáláṣí ó dìbẹ̀rù. Ìwọ la fẹ́ ṣe ń bẹ̀ báyìí. Ọlọ́run dákun ṣàánú wa. Ọlọ́run dákun wá là wá. Ilé ayé mà ti gbẹgẹ. Ilé ayé ti lágbára. Ibi táwọn èèyàn ń rí gẹ́gẹ́ bí ilé ààbò tó gẹ́gẹ́ bí ilé Ọlọ́run, òun ni wọ́n tún ṣe púpọ̀ àwọn èèyàn yìí. Kí la fẹ́ ṣe báyìí? Ẹ̀yin èèyàn, kí la fẹ́ ṣe báyìí? Ṣé rí pé ọwọ́ gbogbo wa dọ̀lọ́run? Ọwọ́ gbogbo wa ti dọ̀lọ́run báyìí o. Ẹ̀yin náà wò, bọ̀bọ̀ Ògúnbọ̀dé Quadri lórúkọ bọ̀bọ̀ yẹn. Píṣọ̀ bọ̀bọ̀ yẹn lẹ́ ń wò, píṣọ̀ rẹ̀ lẹ́ ń wò lókè yìí, píṣọ̀ rẹ̀ lẹ́ ń wò lẹ́kọ̀ọ́ yìí. Imagine, láti Thursday ni wọ́n ti wá bọ̀bọ̀ yẹn, láti January 16 láti wá. Olóòlù ní kí bọ̀bọ̀ yẹn pé girlfriend yẹn wípé òun lọ sí church. Olóòlù ní kí bọ̀bọ̀ yẹn sọ fún girlfriend yẹn wípé òun lọ sí church. Tí bọ̀bọ̀ yẹn bá sọ fún girlfriend yẹn wípé òun lọ sí church ni wọ́n ní rí. Lílọ sí church tí bọ̀bọ̀ yẹn sọ fún girlfriend yẹn, òun ló mú investigation yẹn tètè yá, tó fi rí bọ̀bọ̀ yẹn, tó fi tètè rí discover báyìí. Ẹ̀yin ẹ̀wọ̀n kan, ẹ̀yin ìjọba ẹ ṣeun ẹ kú iṣẹ́. Àwọn ọlọ́pàá really try. Tó bá ṣiṣẹ́ jẹ́ ká yìnbọn pa ṣiṣẹ́. Ọlọ́run o. Wọ́n jẹ́wọ́ wípé wọ́n sin ara ẹ̀ tó kù, wọ́n sin síbi ṣọ́ọ̀ṣì. Gbogbo àwọn pààtì tó kù, àwọn pààtì ẹ̀ wọ́n pín wẹ́lẹ́wẹ́lẹ́. Ẹ farabalẹ̀ gbọ́ àlàyé yẹn dáadáa sìn, kí n má interpret ẹ̀ kẹ́lẹ́ understand. Ẹ gbọ́ dáadáa o, ẹ gbọ́ àlàyé yẹn dáadáa. This young man up here, named Ògúnbọ̀dé Quadri Olasukomi, went missing on the 16th of January 2025. Initially, he called his girlfriend that he was going to church, and when he didn't return, when they looked for him, declared him missing. The girlfriend insisted that he went to church when she reported the matter. The police investigated, arrested the pastor, and made findings. Pastor said he never saw him, he never knew his whereabouts. In fact, he claimed he never came to church that same day. But after further investigation, police discovered that 1.5 million naira was transferred from Ògúnbọ̀dé's account to the pastor's account that same day, and some other amounts were even transferred from Ògúnbọ̀dé's account to the pastor's son's account. The pastor, named Prophet Babaniya, has been arrested, and after further investigation, his accomplices were arrested. One of them confessed of buying Ògúnbọ̀dé, removing some of his parts of his body, and also burying the remaining part of the body around the church premises. Mind you, this church is named CCC Ilerioluwa Parish, PPL Kokomaiko, Lagos, Adlasu, Phase 2. Now, the police also discovered that that might not be the only crime or things they've been doing, because they discovered guns, axe, cutlass. Prophet Babaniya has been arrested, and after further investigation, his accomplices were arrested. One of them confessed of buying Ògúnbọ̀dé, removing some of his parts of his body, and also burying the remaining part of the body around the church premises. Mind you, this church is named CCC Ilerioluwa Parish, PPL Kokomaiko, Lagos, Adlasu, Phase 2. Now, the police also discovered that that might not be the only crime or things they've been doing, because they discovered guns, axe, cutlass. Kí ni pásítọ̀ fi ìbọn ṣe? Kí ni pásítọ̀ fi ìbọn ṣe? Tí wọ́n ṣe pé orí burúkú. Kí ló ń fi ìbọn ṣe?
débi pé wọ́n tún wá ká ìbọn mọ́ wọn lọ́wọ́ Ọlọ́run o. And this means that allegedly the pastor and his accomplices might not only be doing that, they might be committing other crimes. Only God knows what has went down in that church. Only God knows how many people have gone down in this church. This is the face of the prophet Babania up here, and justice must be served. How can we say we are going to the house of God and then we are not? Ìwọ tí high blood pressure bá ń dẹ̀ láàmú tètè kàn sí Yahya Gambari o. Ìwọ tí BP bá ń dẹ̀ láàmú àbí diabetes kàn sí Yahya Gambari o. Àgbogbo àtó confirm tó máa cure high blood pressure pátápátá tó dẹ̀ jẹ́ confirm gidi tó dẹ̀ jẹ́ permanent cure tó ní gbúrú ẹ̀ mọ́ láyé. Àgbogbo confirm tó máa cure high blood pressure pátápátá. Ẹlòmíràn ti pé kò sí cure fún BP, cure wà fún BP tó confirm. Ó ní bí àwọn bàbá wa yá àtijọ́ bó ṣe máa treat BP yẹn kó tó káwọn òyìnbó dé. Èmi dẹ̀ jogún àgbọ̀nlé lèmi ṣe lé lọ́wọ́. Kẹ́lẹ́ confirm pé mo jogún àgbọ̀nlé kì í ṣeré ṣe máa fi ìwé ọ̀yìn. Ògbóyin náà mọ̀ ìwé yìí ìwé ọdún kesi ni ìwé àwọn bàbá yá àtijọ́ ni ó lè rúwé yìí mọ́ láyé sí o. Ìwé yìí education ni o kọ́lé tó pálí àgbólókún bẹ́ẹ̀ tí bá ṣe fún ẹ báyìí tó pálí ẹ àgbólókún bẹ́ẹ̀ bó ṣe wòye. So èmi jogún àgbọ̀nlé mo ṣe ní lọ́wọ́. Ìwọ tí BP bá ń tẹ̀ láàmú tètè kàn sí Yahya Gambari o. Sórí BP yẹn tó bá pẹ́ jù lára ó máa ń wú oríṣiríṣi nǹkan jáde o. BP ló máa ń fa kí ẹ̀ ṣiṣẹ́ kékeré kó sáré rẹ̀. BP ló máa ń fa kí ẹ̀ yẹn ìṣẹ́jú mẹ́ta kó sáré máa mí lókè àyà. BP ni o. Tí BP bá dẹ̀ ń pẹ́ jù ó máa ń result sí stroke fáwọn ẹlòmíì. Ọlọ́pàá ló jẹ́ kárógun stroke wọ́n tí BP bá ń tẹ̀ láàmú tètè kàn sí Yahya Gambari. Àgbọ̀ngbọ̀ àwà wáyé azim tó cure permanent cure. Yes wo tó bá rúrú wéyìí lọ́wọ́ anybody láyé ń sìn tó mú jogun bá ní. Àwọn tó bí 1994 5 6 àbá rúwé láyé tó mú jogún àgbọ̀nlé ni. Bó jẹ́ pé diabetes ló bá ń tẹ̀ láàmú. Sórí diabetes ń tiẹ̀ tó ń bá pẹ́ jù diabetes ó máa ń fa egbò àdájìnà láti ibi egbò àdájìnà yẹn kòkòrò àìfojúrí ibi tetanus ó lè kó ojú egbò yẹn tó bá dẹ̀ ti kó ojú egbò yẹn àṣà Ọlọ́run nìkan ló kù tó tọ́ máa fi survive. Ìwọ tí BP bá ń dẹ̀ láàmú àbí diabetes kàn sí Yahya Gambari. Àgbọ̀ngbọ̀ tó máa cure permanent cure tó ní gbúrú ẹ̀mọ́ láti ṣe fáwọn èèyàn dáadáa tí wọ́n dẹ̀ lò tó dúpẹ́ fọlọ́run. Yes confirm ó ní bí àwọn bàbá wa ṣe máa ń treat ẹgbẹ́ táwọn ìbò dé ètè mẹ́sẹ̀jì mi lórí WhatsApp bọ́ tó bá nídìí ẹ̀ mẹ́sẹ̀jì mi lórí WhatsApp mẹ́sẹ̀jì mi lórí 090 21 97 53 21. That is my WhatsApp number. That is my WhatsApp number. 090 21 97 53 21. 090 21 97 53 21. Lọ́pẹ́ tètè kẹ́tì mi orí WhatsApp ọ̀tí kẹ́tì mi. Ìwọ tó obìnrin tó bá ní fibroid. Ìwọ obìnrin tó bá ní fibroid. Kódà kí fibroid yẹn kó ti yọ bí oṣù mẹ́fà. Wàláhì àgbo bẹ́ẹ̀bí tó kọ̀ fún ọ̀tọ̀ pé tó bá lò. Wà á bí fibroid yẹn bí ọmọ. Ká ṣe dáadáa fáwọn èèyàn. Sórí fibroid yẹn tó bá lọ sọ pé ṣe fibroid ó tún máa wò padà o. Wọ́n tó bá ti lo àgbo Yahya Gambari kò tú wò mọ́ lájẹ́. So mo tó gbọ́ àgbo líle mi ṣe ní lọ́wọ́. Bẹ́ẹ̀ni ìwọ ọkùnrin náà tí kọ́ ọmọkùnrin yẹn kéré jọjọ yẹ lọ wà ní 40 years 50 ọmọkùnrin ọ̀dẹ̀ kébì nǹkan ọmọdún mẹ́wàá nǹkan ọmọdún mẹ́fà àgbọ̀ngbọ̀ tó kọ̀ fà á ní nǹkan táwọn bàbá wa yá àtijọ́ ń lò ṣùgbọ́n pé nǹkan táwọn bàbá wa yá àtijọ́ ń lò confirm ni ó ṣe pé kíní ó ní nǹkan táwọn bàbá wa yá àtijọ́ ń lò pé òyìnbó dé bẹ́ẹ̀ ni ní nǹkan tó lò pé òyìnbó dé obìnrin mi ti pẹ́ ń lé ọkọ kò lóyún àgọ́dà lẹ́rí fibroid wà nínú nǹkan tó ń jẹ́ kóyún dúró sáré obìnrin mi tí fibroid yẹn bá ti wà níbi ilé ọmọ kò ní jẹ́ kóyún dúró oríṣiríṣi nǹkan náà wà tí ò ń jẹ́ kóyún dúró lára obìnrin ẹ̀dá wà bẹ́ẹ̀ ìyẹn ní sperm leakage two blockage wà bẹ́ẹ̀ gbogbo ìwọ̀n yẹn tó bá jẹ́ kàn sí Yahya Gambari àgbọ̀ngbọ̀ tó confirm yes sorry no doubting èmi jogún àgbọ̀nlé ni èmi jogún àgbọ̀nlé mi ṣe lọ́wọ́ sorry pálí tó pálí ẹ̀ àgbọ̀n ni èmi jogún àgbọ̀nlé ni o lè rí ìwé yìí àwọn ìwé ó ti tẹ̀ sí ni o lè rí ìwé àmàlà yẹn sí o wàá fi confirm pé mo jogún àgbọ̀nlé kò ń ṣeré tètè mẹ́sẹ̀jì mi tó ọ̀dà fún tiẹ̀ mẹ́sẹ̀jì mi lórí 090 21 97 53 21 bóyá BP ló bá ń dá ẹ̀ láàmú tí BP yẹn bá ti pẹ́ tó bá ti pẹ́ jù lára ẹ̀ tí BP bá ń pẹ́ jù ó máa ń fa kí lórúkọ ẹ̀ stroke máa ń sọ tètè stroke tó bá ti pẹ́ jù tí BP bá pẹ́ jù ó máa ń fa ìgbà àdájì náà tó pé ẹsẹ̀ máa wú tẹ́sẹ̀ yẹn bá wú báyìí a máa ṣe domi tó bá dẹ̀ ti yá báyìí ìgbà míì BP náà máa ń fa ìgbà àdájì náà gbà míì diabetes náà máa ń fa ìyẹn ìgbà àdájì náà so níwọ̀n tó bá jẹ́ ń bẹ̀ tètè kàn sí Yahya Gambari o àgbọ̀ngbọ̀ tó máa kí ó rẹ̀ pátápátá Ọlọ́run á ṣàánú wa Ọlọ́run á là wá o tọ̀ wọ́n ti rí òkú bọ̀dé tọ́ di rí o wọ́n ti gẹ́ẹ̀tì mi orí WhatsApp àti gẹ́ẹ̀tì mi o lórí 090 21 97 53 21 090 21 97 53 21 lọ́sọ̀ gẹ́ẹ̀tì mi orí WhatsApp àti gẹ́ẹ̀tì mi o ètè kàn sí Yahya Gambari that's my WhatsApp number.